ìrù ẹkùn yàtọ̀ sí ìjà ẹkùn. As long as you don't touch the tiger by the tail, it will never harm you. That is the meaning. Ìrù ẹkùn kò ṣeé fi lájá lọ́wọ́. Ó gbọ́, bẹ́ẹ̀ ni ìrù ẹkùn. As long as you don't touch the tiger by the tail. Bọ́ọ̀ bá ti mú kìnìún ẹkùn kó o máa fi ìrù ẹ̀ ṣeré kò ní ṣe kankan fún ọ. Òun ni ìtumọ̀ wípé bàbá láwọn tí wọ́n bá ń bẹ́gbòrò tí wọ́n ṣiṣẹ́ wọn tí wọ́n sínú kó rìsáàfù tí wọ́n jíyàn gbé ẹ máa ṣe tiyín lọ. Àmọ́ tá a bá rẹni tí ń da àlàáfíà ìlú rú wọ́n láǹfààní àjọ gbogbo agan síra wa. Èyí ni gbogbo ẹ̀yin tẹ́ ní Ìgbòho kò ṣe gbá kò ṣàwo. Ó rí ohun tó bá ti ṣe ní lákọ̀ọ́kọ́ kò gbúdọ̀ tún ṣe ní lẹ́lẹ́kejì ló fi jẹ́ ká láǹfààní ká tẹ̀sí òfin tọ̀ ọ́. Ká bẹ̀ àwọn lawyers wa ká bẹ̀ àwọn bàbá wa wípé báwo ni ká ṣe rìn àwọn ni wọ́n wá sọ fún wa wípé ẹja láǹfààní ká létò ààbò tó yanrantí kíjọba kókun wa lọ́wọ́. yín tèmi ẹ wò àbúrò olóyè Sunday Igboho náà lẹ́ ń gbọ́ tó ń sọ̀rọ̀ yìí pé ìrù ẹkùn ó yàtọ̀ sí ìjà ẹkùn o. ìrù ẹkùn òun ni ẹgbẹ́ tí olóyè Sunday Igboho tó dá sílẹ̀ láti kojú àwọn ajínigbé. ìjà ẹkùn ni eléyìí tí àwọn kan dá sílẹ̀ fún àwọn tí ó bá fẹ́ gba security sí ilé wọn àbí oko wọn. Anyway, àti wípé látọjọ́ ìta ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti ń sọ̀rọ̀ wípé ṣèbú Ìgbòho lóògùn ṣèbí Ìgbòho akíkanjú ni pé ó yẹ kó ti kan lùgbó láti kó àwọn ọ̀daràn yìí jáde. Ṣùgbọ́n gẹ́gẹ́ bàbúrò olóyè Sunday Igboho ṣe ṣàlàyé o wípé ohun tó ṣe ni lákọ̀ọ́kọ́ kò gbọ́dọ̀ ṣe ni lẹ́ẹ̀kejì o. wípé nígbà tàkọ́kọ́ tí olóyè Sunday Igboho tó fi ń sọ wípé àníṣe Fúlàní ò lè dúró lórílẹ̀ bàbá wa láti máa pa àwọn èèyàn wa. Ó ní nígbà náà lọ́hùn-ún pé wọn ò fi ẹsẹ̀ òfin tọ̀ dáadáa. Ṣùgbọ́n nísìnyí olóyè Sunday Igboho ó ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa àwọn kábíyèsí lóríṣiríṣi àti àwọn lawyers lóríṣiríṣi pé kò kàn lè gbé ìgbésẹ̀ bíi tàkọ́kọ́ kan má tún máa sọ wípé níṣe ni olóyè Sunday Igboho níṣe ló ń da ìlú rú o. ohun tó ṣẹlẹ̀ gangan nìyí. Ṣùgbọ́n ìdùnnú ṣubú layọ̀ nítorí pé kíni àti gbọ́ wípé ìjọba àpapọ̀ ti lu ìrù ẹkùn ó ti lù ú lóǹtẹ̀ pé ó yá Sunday ọmọ Adéyẹmọ Igboho máa báṣẹ́ rẹ lọ a wà lẹ́yìn rẹ. Anyway, ẹ jẹ́ kí n fi fídíò ilẹ̀ fún àbúrò olóyè Sunday Igboho láti continue níbi tí mo bá ọ̀rọ̀ yìí dé. ẹ má gbàgbé ẹ bá wa wo ibi tán kọ subscribe sí nísàlẹ̀ yẹn kílíkì lé subscribe button yẹn lórí ọ̀fẹ́ ní subscription ní ọwọ́ yín tí ẹ fi ń bá wa tẹ subscribe ní orúkọ Jésù. ẹ ò ní fi gbé ọmọ sí ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. ká sì láǹfààní ká mọ tẹ̀síwájú. òun ni ìrù ẹkùn yìí dálé lórí. Ó dálé lórí pé bóò láti ṣe ètò aláàbò wa bóò la ṣe fẹ́ dáàbò bora wa. Ó rí orúkọ àmọ́ ìjọra wọn ohun tí wọ́n pè níjà ẹkùn àwọn ò mọ̀ kankan pa ẹ̀. Àwọn tí wọ́n dájà ẹkùn yìí lẹ̀ lóòótọ́ ni wọ́n wá sí olóyè Sunday Igboho wípé àwọn dá security kan lẹ̀ olóyè Igboho sì bá wọn ya fọ́tò. Àmọ́ olóyè Igboho kọ́ ló ní ohun tí wọ́n pè ní ìjà ẹkùn. Àwọn dá sílẹ̀ láti máa fi báwọn èèyàn ṣe ọdẹ bí àwọn ẹni tó bá fẹ́ gbọ́lọ́dẹ sílé nǹkan kan ní ìrù ẹkùn wà fún. Ìjà ẹkùn ohun tí ìjọba fòǹtẹ̀lù ló wà fún. Mo ní kí n láǹfààní kí n kọ́kọ́ yànnà yẹn. Àwọn kan sì ń pè mí ṣàkíyèsí ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ nílùú Ẹ̀sà Òkè. Òun náà nílò àlàyé bíntín wípé kí ló lóye lọ ṣe nílùú kan tí wọ́n ń pè ní Ìdòókọ́ ní orúkọ ìlú ọ̀hún lẹ́gbẹ̀ẹ́ Ẹ̀sà Òkè. Adébẹ̀ lóòótọ́ àwọn aráàlú yìí ni wọ́n ké sí olóyè Sunday Igboho wípé ìyà kan jẹ àwọn wọ́n wá pa gbogbo ọmọ ìlú àwọn mọ́lé wọ́n sì sun ilé wọ́n dáná sun dúkìá. Lolóyè Sunday Igboho wá ní báwo ni ó ṣe rí bẹ́ẹ̀ ta ló fìwọ́ jọba. Wọ́n ní àwọn tí ń jọba ń bẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé gómìnà Adémọ́lá Adélékè fún àwọn ní adé bọ́ba wa níbẹ̀ ẹjẹ́ adébẹ̀ ọ̀rọ̀ òkèrè bí ọ̀bá lẹ́ẹ̀kan yóò sì ní a sì débẹ̀ a bí wọ́n ṣe dáná sunlé a rí bí wọ́n ṣe bà dúkìá jẹ́ kódà a ò báwọn èèyàn nínú ìlú yìí oníkálùkù ti dúbẹ̀ ìwòrò ní fọ́nrán taari yìí. Gbogbo àwọn tí wọ́n pè pé olóyè Sunday Igboho fẹ́ wá bá wọn jẹ́ ní tí ọ̀bá bá yẹ̀ jà gbogbo ọmọ Ẹ̀sà Òkè olóyè Sunday Igboho ò bá yín jà àmọ́ báwo ni ìfẹ́ ó ṣèjọba láàrin ìlú méjèèjì kájọ fẹ́ wọ́wẹ́wọ́ lọ́wọ́ fi mọ́ àgbájọwọ́ la fi ń sọ̀yà ọwọ́ kò gbẹ́rù lórí nítorí ìkan pawọ́pọ̀ wọn mọ̀lẹ́ ńlá ìrìn pawọ́pọ̀ wọn máa jìyàn ogun tí ń jà wá kọjá ká tún máa kógun jára wa. Lolóyè Sunday Igboho fi láǹfààní láti ṣe fọ́nrán yìí ló ké sí ìjọba àpapọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àtàwọn sẹ́nítọ̀ tọ́rọ̀ ọkàn àtàwọn ọ̀nàrẹ́bù tọ́rọ̀ ọkàn wọ́n sì ké sí bàbá wa Onírìṣà wípé kí wọ́n dákun kí wọ́n bá wọn wójútùú sọ̀rọ̀ yìí ìlúkìlú tó bá tún kọ́ mọ́ wa bára wọn yóò fa wàhálà díẹ̀. Lolóyè Sunday Igboho sọ pé àkànlè wọnú ìlú ká mọ́ para wa díẹ̀ ní pẹran ẹ̀mí
ẹ̀mí ojú gbogbo nǹkan lọ ẹ má jẹ́ apara wa nítorí ajogun fátọ́lọ́wọ̀ ò ní kú mọ́ èèyàn tó ní fọ́ ọ̀hún dà ó ti kú ó ti lọ àwọn bàbá yín tí wọ́n filẹ̀ fún yín dà wọ́n ti kú wọ́n ti lọ lórí Sunday Igboho débẹ̀ gbogbo ẹjọ́ mẹ́sà òkè tá ẹ̀ ń pè mí wípé olóyè Sunday Igboho olówó kó jagun mẹ́sà òkè rárá o ẹni tí ọ̀bá jagun ò ní bọ́ sọ̀rọ̀ láì láti sọ pé báyìí nítorí tí wọ́n bá wọn bẹ̀bí olè lóru bó lẹ ti fẹ́ mọ̀ àmọ́ láti jẹ́ kí aráyé mọ̀ pé kí ló ń ṣẹlẹ̀ nínú ìlú yìí ló bí fọ́nrán tí wọ́n ṣe kò jẹ́ bó ti jẹ́ kò jẹ́ bó ti lóhùn wọ́n jẹ́ èyí tó tún dà bẹ́ẹ̀ náà ni mo rí fọ́nrán arábìnrin kan tó ní kí olóyè Sunday Igboho má rò pé ìjọba àpapọ̀ yóò kó mọ fáwọn o àti wípé àwọn ò lè sá kúrò lọ́wọ́ kìnìún káwọn bọ́ sẹ́nu ajá orí ìgbà míì gbogbo ẹni bá lóbìnrin lé kò ní fẹ́ kóbìnrin jiyàn ọmọ fi díwọ̀n pé bíyàwó rẹ̀ bá bọ́ ọ́nú lé sọ́mọ bá pariwo ni àmọ́ sáwọn tí ó lọ kojú Fúlàní ṣé pankẹ́rẹ́ ni wọ́n mú dání ṣé pankẹ́rẹ́ ni Fúlàní tí wọ́n fẹ́ lọ bá mú dání ló fi jẹ́ pé ẹni tí ó bá mọ orí agbọ́nitọ́rọ̀ yìí gbólé kó má dá sí ẹ lọ wo àwọn tí wọ́n ti jáwé yẹn wọ́n gbé ọmọ ìpé wọn kì í fi ṣeré mẹ́wàá ń ṣe àwọn èèyàn wọ́n ń dẹ̀mí àwọn èèyàn légbodò béèyàn bá dorí ahun tó bá jẹsí ahun tó bá bí wọ́n ṣe dú tíṣà yìí ẹ̀mí yóò sì gbọ́n rírì ló fi jẹ́ pé gbogbo orú obìnrin tí ń kọ́ ọ̀rọ̀ yìí ẹ̀dí àṣẹ jẹ́jẹ́ kásìmẹ̀dọ̀ orí ìyíta aláǹfààní tá a kọ tá a dálẹ̀ fúnra wa òun la pè ní ìrù ẹkùn tí ò ṣe ń fi lájà lọ́wọ́ ẹnikẹ́ni ajá tó bá dánwò yọ ọ̀dẹ̀ ní ẹbọra orí ìrù ẹkùn tiger tails as long as you don't touch the tiger by the tail it will harm you ohun tá a gbà lérò táwa fi sọ nírú ẹkùn nu gbogbo ìjà ẹkùn àwa ò mọ̀ ń pa rẹ̀ ló fi jẹ́ ká mọ̀ tètè ké ká sì máa pariwo wípé orúkọ yàtọ̀ ó lè jọra wọn ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé orí tí olóyè Májà Sọ́lá gbé wá sáyé ní orí wípé bó bá dà gálẹ̀ káyé ọmọ fún pé àwọn ò gbà mọ́ lọ́wọ́ irú ẹkùn tí ò ṣe é fi lájà lọ́wọ́ arábìnrin yìí ẹ dákun ẹ ṣọ́ra ṣe ọ̀rọ̀ tẹ́ ẹ kọ yìí tẹ́ ẹ bá wọn comment section people share you tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ kí ni irú ọ̀rọ̀ yìí kí wọ́n má gbé ọmọ lé wọn lọ́wọ́ ṣé àwọn tí wọ́n pààyàn yẹn tẹ́ yín lọ́rùn ju ẹni tí ó dáàbò bò wá lọ àwọn tá à ń sọ yìí wọ́n kó wọn wọlé without the government approval ẹni tí government ìfẹ́ra sọ pé máa lò bá wọ́n sì máa láǹfààní láti máa sọ iye ìbọn tí wọ́n bá kó fún láti yóò níbi tí wọ́n ti máa gbà registration yìí ó ní bí wọ́n ṣe ń ṣe kìí ṣe locality international system ìyá mi Tèmítọ́pẹ́ Bàríkì Sọ̀kẹ́ gbogbo ìgbà ni mo máa ń rọ́wọ́ yín mo ti ń wọ́nà láti ṣáàtì yín bẹ̀ẹ̀ tí mi ò rí ọ̀nà ẹ dákun ẹ private chat mi àbí kẹ́ drop nọ́mbà yín fún mi lórí inbox ẹ dákun ó ti wù mí ti pẹ́ kí n bá yín chat yínníyínní kẹ́ni lè ṣe mí èèyàn tí ò dúpẹ́ àná bóyá ló lè rómìíràn gbà ẹ jẹ́ adúpẹ́ o adúkẹ̀kẹ́ òkun ó rí fún gbogbo èyí tẹ́ ń béèrè pé bóò la ṣe fẹ́ jọ ẹ̀ láàrin èmi sọ́sẹ̀ tí ń bọ̀ wẹ́bsáìtì ó wà tá a gbé sí online tó oníkálùkù ó máa register lábẹ́ ẹ̀bẹ̀ ni wọ́n ti pín oníkálùkù sí word by word wọ́n ní coordinators kìí ṣe irú wa ògiri wa wọ́n ṣe screening láti mọ̀ pé sọ́mọ Yorùbá gangan ni ọ́ bá certificate yẹ àwọn wo ló fẹ́ ṣàtọ́nà rẹ débẹ̀ á nílò bí bàbá bá lé lágbolé níbi méjì láti jẹ́ àmọ̀ wípé ọmọ Yorùbá tòótọ́ lélẹ́yìí kìí ṣe àwọn ọmọ àlè tó ti dàpọ̀ mọ́mọ́ ọkọ tí wọ́n ti gbọ́ Yorùbá yánnayánná but aláǹfààní láti ṣe screening yìí thoroughly láti mọ̀ wípé ṣé àkókàndá sínú rẹ̀ sí gbogbo àwọn tí wọ́n sì kó l'Ógbómọ̀ṣọ́ lọ́yọ̀ọ́ ní kòpẹ́kòpẹ́ wọ́n dà wọ́n sílẹ̀ olóyè Sunday Igboho àtúnfẹ́ ṣe bíi pé ìgbà tó lọ bẹ̀ ni wọ́n tún pa àwọn lágbájá nítorí ọjọ́ kejì tí àwọn sójà lọ síbẹ̀ tí wọ́n kidnap àwọn ọmọ yìí ìbínú yẹn ni wọ́n fi pa bàbá tíṣà yẹ pé ẹ fẹ́ rán sójà wá ẹ gbàgbọ́ yé ìbínú yẹn ni wọ́n fi pa àwọn sójà ẹ̀yìn ìgbà yẹn ni wọ́n lọ rí àwọn kíní tí wọ́n fi ṣe mining síbẹ̀ tó yẹ pé tó o bá wo agbègbè yìí yóò bọ́ọ̀bù ni ló fi jẹ́ pé ó gbọ́gbọ́n ó sì gbà làákàyè gbogbo àwọn tí wọ́n ní ó tásìkò Sunday Igboho ń ságun kì í ṣe pé ń ságun àmọ́ gbogbo ohun tó bá ti ní pé ẹjẹ́ aṣọ fúnjọba ohun tó bá ti ṣe ni lákọ̀ọ́kọ́ kò gbọdọ̀ tún ṣe ni lẹ́lẹ́kejì iná ìsìsì kì í jó ni lẹ́ẹ̀mejì orí agbọ̀ àná ọgbọ́n ọjọ́ ọ̀la ni
gbogbo ẹni tọ́rọ̀ yìí bá wá nù ẹ má bínú pa ọba wá bínú tó bá kọ́ ọ lára síwájú ló fi jẹ́ pé káwáyọ̀ nàná ẹ̀ fún gbogbo ẹni tí ò mọ̀ ó rí fídíò tí mo play tí mo gbé orin sí ọjọ́ yẹn lolóyè Sunday Igboho fẹ́ máa lọ àmọ́ látàrí nǹkan tó ṣẹlẹ̀ wípé àwọn aláṣẹ ní Sunday Igboho má tí ì lọ o ni wọ́n fi láǹfààní láti withdraw fún gbogbo ẹni ìdánwò Sunday Igboho where are you ló jẹ́ ń sọ ọ̀rọ̀ tí mò ń sọ yìí nítorí ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn rí tẹ̀yìn òrí ọ̀pọ̀lọpọ̀ nǹkan la sì ń gbọ́ táwì sọ àmọ́ lábẹ́ pàtàkì àtòdodo ọ̀rọ̀ láàrin ọ̀sẹ̀ tá a fẹ́ mú yìí ó yẹ káwọn ọmọ yìí ó dé bá wa lé pẹ̀lú àṣẹ Elédùmarè gbogbo wa kátà ònírógún òrèlé kò délé oroko kò dóko ó tóko òrokò dóko òrokò tó àlùbọ́ òníwọṣẹ́ gbogbo wa gbèsè ònílé wa kó òun gbogbo ibi tá à ń gbé a ònírógún gbàmígbàmí a ònírógún bìlísì a ònírógún ajínigbé o ẹ dákun gbogbo wa pátá ẹ̀jẹ̀ aláǹfààní let us be vigilant gbẹgbẹgbẹ mọ́jọ gbèjù sẹ́ńkùlé rẹ̀ lọ́jọ́ kìíní àná tá à ń pariwo àdàbí aláṣejù ó ti wá di gbogbo ojú làmúto gbogbo ẹni fẹ́ lọ sílé ọdún lónìí ìsìn báyìí yóò mọ wọ̀nà fẹ́fẹ́fẹ́ kó tó lọlé ọdún ni nígbà kan a máa ń wọ mọ́tò látèkó láago 4 ìrọ̀lẹ́ tá là ń lọlé ọdún ìgbà míì dáago 6 èèyàn mélòó ló lè kúrò lẹ́kọ̀ọ́ ní ìsìn tí ó lóhun lọ sọ́nà sẹ́yìn láago 4 àbọ̀ lóhun lọ sí Ìgbòho látèkó kóhun lọlé ọdún tí ó gbéra láago 6 ọ̀sán àlágo 4 òun kò rò lẹ́ẹ̀mejì bò ibi abára wa dénú ló fi jẹ́ pé ẹja máa tó yíyọ lẹ̀kùn wá yọ òkété wo òbẹ́ jìjà mọ́ yíyọ lẹ̀kùn yọ ibi táwọn bàbá wa bá ní a lọ là á lọ ibi táwọn aláṣẹ ìlú bá darí wa sí là á lọ mọ́ wàá gbàgbé olóyè Sunday Igboho àtàwọn tí wọ́n tẹ̀lé àwọn kan ni wọ́n ń gba security vote rẹ lóṣooṣù òun ń ṣe tiẹ̀ gẹ́gẹ́ bí ẹni tá a rán níṣẹ́ olóyè Sunday Igboho ń ṣe tiẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ ìyá rẹ̀ olóyè Sunday Igboho ń ṣe tiẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó wò pé ìyá ò gbọdọ̀ jẹ̀ràn mi mọ́ wàá tìtorí ẹ̀ kó má máa bu pé kìnìkan ló fi jẹ́ pé ó gbọ́gbọ́n ó sì gba làákàyè kó má bàa di wípé ta ló ràn ó rí bẹ́ẹ̀ tiẹ̀ rí bọ́ bá yá ayé òkú pé àṣejù rẹ̀ pọ̀ tó lóye Sunday Igboho bá tún kọrí sọ lẹ́yìn ajẹ́ rí bẹ́ẹ̀ tiẹ̀ rí bọ́ bá yá ẹ̀yìn náà lẹ́ẹ̀bù wípé tiẹ̀ pọ̀ nítorí Yorùbá ní sọyìn àkìdẹni tí kìíní Yorùbá ní sọ̀rọ̀ àná di bá mi ìkójúmọ́ tó mọ́ ó rí iléeṣẹ́ tiwa la pè ní irú ẹkùn security irú ẹkùn kò jẹ́ bó ti lọ́wọ́ jẹ́ mo sì yọ̀nà náà ohun tí ò jẹ́ kó lè Sunday Igboho ti lọ síbẹ̀ tí wọ́n fi dúró kì í ṣe pé wọ́n gbàgbọ́dọ̀ lọ́wọ́ kì í ṣe pé wọ́n hanrun kódà látàrí àjẹta àtúnyẹ̀sẹ̀ wọlé padà nírọ̀lẹ́ yìí ló fi jẹ́ pé ọ̀nà ló pọ̀ ní òjò ọkùnrin ọlọ́mú bá a ti lọ ní ìhìn là ń lọ lọ́hùn-ún ló fi jẹ́ pé kélédùmarè kò kún wa lọ́wọ́ kó má jẹ́ àbóṣọwọ́.